wá bomi ti gbálẹ̀ bí mi bá dẹ̀ gbálẹ̀ mi tán mi lè wá báyìí wọn pé ìdí sẹ́nu ẹ tí mọ̀lẹ́ náà lẹ́yìn. kí ló dé nǹkan tí àwọn fúnra ta fi nira lára òun ló pọ̀ jù. ìsà àwọn èèyàn burú o. tó bá lùlù tó bá jó òkú lẹ́lẹ́jà ta. Jésù. Ẹgbẹ́ mi mo dára o. Stop. Kí o bá sí mọ́ ní kẹ́ni ó ṣe mí. Abarapá mẹ́ta kò gbọ́dọ̀ tàn wọ́n lọ́rẹ àbí àwọn àgbààgbà mẹ́ta ìbàjẹ́ náà méjèèjì kò gbọ́dọ̀ tàn wọ́n lọ́rẹ. Mo ti mọ ibi tí problem yẹn wá sà. Lágbára Ọlọ́run ẹ̀ tún ní rògùn ẹ̀kún mọ́. Black, bold and beautiful. I'm sorry, lady. I don't do ladies. My mate. I'm not sure my job was in the law. But what was I saying? He's like, man, be careful. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbowó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbowó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù Hello ọ̀rẹ́. Junction wo ló sọ pé ó wà ń bẹ̀? Ìta ọ̀sìn. Owó ibi tó wà jìnnà ṣé ànísọ́dọ̀ làbá ẹ̀ àbí kí ló feel? Idiara! Mama! Idi! Ara! Kiri! Idi! Ara! Kiri! Idi! Ara! Ìyá tó jù wọ́n lọ! Ìyá tó pọ̀ jù wọ́n lọ! Ìyá tó ga jù wọ́n lọ! Ìyá tó ní ìdúsí jù wọ́n lọ! Ìyá tó dẹwà jù wọ́n lọ! Jọ̀wọ́ lẹ́yìn dé ọ̀nà ní bíbà kò séyàn mọ́! Wọ́n kò community àlọ́fọ́yọ̀! Wà á lọ pé ó nílò pé kẹ́ àìmá lọ sí bẹ́ẹ̀ lẹ́yìn wọn kò sọ́mọ lẹ́yìn wọn kò séyàn lẹ́yìn wọn kò sóbìnrin mọ́ láyé sílẹ̀ Idiara kan pàtó bẹ́ẹ̀ ní bíbà tó bá rí bíbà kò séyàn bẹ́ẹ̀ ṣe mí lọ pé bẹ́ẹ̀ kò sí àkọ́kọ́ nu lẹ́yìn mọ́ Idiara number 1. Kí ló ṣẹlẹ̀? Ìtumọ̀ màgà má máa ṣe báyìí Idiara ó gbà yìí lóòótọ́ kò yẹ kó gbà yìí. Ṣé Idiara nìkan ló ń gbénu léyìn? Mú dẹ wojú ilẹ̀ mú wọn àwọn méjì lọ tún tó wà níbí. Ọ̀gbẹ́ni kò ń bẹ lẹ́yìn Idiara kò séyàn bẹ́ẹ̀ mọ́ ṣé mi lọ sọ kò séyàn bẹ́ẹ̀ Idiara 1 mama di mama Idiara Idiara Ẹni sì rẹ ṣe gan inú mi rí lè dùn gan. Èmi bó tiẹ̀ ṣe ń ṣe mí ó ṣe mí bíi pé kí n tiẹ̀ bó wig mi kí n fún yín àmọ́ ọkùnrin mi ní kò sí ọ̀dẹ́ fi wí ṣe. máa tàpá ṣẹ́kẹ̀ 100 máa tà ló sì yẹ ṣé o rí pé mo parí ni mo lè máa wọ. Ọ̀gbẹ́ni sọ́dọ̀ owó lọ sọ ṣe mí Idiara wọ́n tó bá gbọ́ ó dé ó dọ̀gà ó dé ó di ọ̀gá ó dọ̀gà sí wọ́n lọ gẹ́ wọn ẹgbẹ́ ó dé ó dọ̀gà. Idiara. Ó ṣe ọkọ mi wàá dàgbà. Kò dẹ̀ ní dáa fún ẹ pẹ̀lú ẹni tó bí sọ̀rọ̀ yẹn. Pẹ̀lú nǹkan tó sọ. Ó ti ka ẹ lára. Pẹlẹbẹ wàláhì tí rí kankan. Ṣé o rí nínú community yìí tó bá ń gbọ́ ó dé ó dọ̀gà Idiara dé. Ó ka lára. Gbà mí torí Ọlọ́run. Ta ló máa bá mi wòran ìtàn nínú ilé yìí? Lọ́wọ́ ọmọ kúntakúntè yìí. Àwítọ́nà àwọn olórí burúkú yẹn wọ́n ṣẹlẹ́yà àwọn olórí burúkú wọ́n ṣẹlẹ́yà wájú ilé ọmọ inú wọn wọ́n wá ṣe Idiara. Yoshibi dà ooo kó wọ́n rí pé láì wọ́n ti bàjẹ́ tán finally báyìí wọ́n sọ wọ́n lóde ó dọ̀gá. Yoshibi gọ́gọ́lọ́gà Yoshibi gọ́gọ́lọ́gà
Gàgàlọ́gà. Yoshibi. Gàgàlọ́gà. Gàgàlọ́gà. Yoshibi. Gàgàlọ́gà. Mama. Afọmọ ló jẹ máa wọ bẹ̀. No Yoshibi no Saamu. Tó bá dàbí rọ̀ wọ́n travel for second. Tí Saamu bá ti kú kó pa mí. Àbí tó bá kẹ́lẹ́ àjù kú òní fọjọ́ méjì. Tí Saamu bá ti sí kó wá ṣe mí léṣe. Yoshibi pọ̀ létí tí ó dà. Tó bá gbọ́ pé ní òṣèyí no vibe. No Yoshibi no Saamu. Àwọn èèyàn tó máa ń sọ fún mi gbòòrò. Wọ́n rí pé tí Yoshibi ò bá sílé. Bọ̀dá Saamu máa kú. Wọ́n ní Yoshibi lọ mi bọ̀dá Saamu. Tòótọ́ ni. Òun ní powers tó ń faná wọlé tó múná jáde. Aláìtàláì. Yoshibi ò kọ́. Ó jẹ́ plenty. Wọ́n jẹ́ tó máa sọ pé Yoshibi kọ́ bọ̀dá Saamu kọ́ ni. ẹ ṣe ẹ dẹ̀ kì mí tó tẹ́ tún kì mí mọ́ bọ̀dá Saamu orí mi dẹ̀ ń wú jara mi lọ kí ló ṣẹlẹ̀ ẹ wò wọ́n ní tí eégún ẹni bá jóore orí ayatọ̀ ó yẹ kí n ṣe yín dáadáa orí mi wú. Kọ́ bẹ́ẹ̀. Ẹgbà. Wàá gbọ́ kó o bẹ́ẹ̀ ẹran kò séyàn bẹ́ẹ̀ ṣèmí lọ sọ. Wọ́n ṣe kí wọ́n bá ní ògbọ́n 100 pay ní ìgbọ́ 100 pay. Kí ló ń ṣẹlẹ̀ ìgbọ́ ló wà bẹ́ẹ̀? Ọ̀gá ló tìrì bẹ́ẹ̀. Ẹ̀yin gáìsì. Orí mi dẹ̀ ń wú orí mi wú dára mi lọ kí ló dé inú community èmi nìkan tán èmi first lady. Agani láì ṣe pé ẹ díjú ká máa ta 100 mi wọn máa bá yé yín jẹrìí ẹ mọ kọ́ ẹ mọ abẹ́rí bàbá ìmá ṣó mọ̀ play báyìí nígbà orí okwe àtọ́pẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́sà a máa sọ bí pẹ́ mi ẹ̀fẹ́ bọ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Bóṣù bá tó mo fẹ́ gbowó mi ni. Bóṣù bá parí mo fẹ́ gbowó mi ni. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Níwọ̀. Saamu Alajo. Bóṣù bá pé mo fẹ́ gbowó mi ni. Saamu Alajo. Ẹ wá ṣe ẹ ti kọrin tẹ́ ẹ máa lọ. Ìbò Saamu nobody. Lẹ́yìn Saamu kò ṣe yọmọ ní gbogbo community kò sẹ́ni tó bá ẹ̀. Ọba ìlú kan ọba tó jọba lọ òòṣà ti wà ojú wa lọ. Saamu wà Saamu àgbáyé Saamu tó di wọ̀ bí èèyàn. Àwọn èèyàn kan máa wá ní ẹ tí Saamu bá di Yoshibi Saamu lè dáadáa ṣe. Níbo ayé Yoshibi máa bàjẹ́ ni. kò ní dá fún Idiara. ayé Yoshibi máa bàjẹ́ ni. Kò ní yẹ pẹlẹbẹ. Idiara máa ṣọ́kù. ayé Yoshibi máa ta. Ọ̀nà Saamu pọ̀ fílẹ̀ ọ̀pọ̀ tí ó rà tuwálẹ̀ ọ̀pọ̀. àfọmọlọ́jẹ́ máa wọ̀ bẹ̀ àdọ́mọṣẹ́ máa gbà Mọ́là. Ó ti tó sọ́kọ́ ẹgbẹ́ tó ti dé náà ni mo ti ń wò pé ẹni lọ́kọ́ lọ́bọ̀ yìí níwọ̀ ìwọlé mi lè dàgbógbé bàbá ńlá kù bàbá ẹ̀ máa dàgbógbé lágòdò kò ní yẹ ìwọlé mi lè dàgbógbé sára ọkọ ni mí ni tó fi ní mo lè dàyé ṣe gbogbo wèrè tẹ bá káàkiri èmi ò nífẹ̀ẹ́ sí o ẹ lọ wá tẹ̀sẹ̀ o ṣé ti gbọ́ wèrè yẹn sọ́tí tó ní máa dàgbógbé ó sọ mí dẹ̀ràn ọkọ. Saamu àpọ́nlé ni lẹ́yìn ìwọ kò sẹ́yìn ọmọ. òtítọ́ bí òfin. ó lè bá àwọn jẹ́ ìka. Saamu ọmọ wèrè ó ṣe ti wá sẹ́ẹ̀dì. Saamu di ọ̀nà Saamu fọ Saamu fọ Saamu si Saamu sẹ́ẹ̀mù Saamu ọlọ́ba gbọ́ ni mi lè ṣiṣẹ́ ọ̀kan mọ́. Orí ẹ burú. Tí bá ti rí ẹ̀mí lè ṣiṣẹ́ mọ́. Orí ẹ ti yí orin tó kọ yẹn ló fà tún orin yẹn kan tó yẹn kọ. Saamu Alajo. Saamu Alajo. Saamu ẹ má lọ. Saamu Alajo. ọmọ ẹ̀ mọ̀ yìí. ọmọ ẹ̀ fọ́ ni. Wọ́n fọ́ ni owó ẹ̀kún mo fún wọn. Mo fún wọn lówó ẹ̀kún ní bàlágà ni wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì ẹ̀wọ̀n lọ́wọ́ mi ni 4,000 tí mo fún wọn yẹn òun làwọn ẹbí wọn máa fi dé kóòtù. ṣáà olórí burúkú eléyìí tó tẹ̀ parí tó dúró ń bí yẹn wanted ni òun ló fọ́ ọmọ pásítọ̀ lójú pásítọ̀ dẹ̀ lọ sí police station pásítọ̀ lóun máa sọ gbogbo tóun ní òun lè sọ́nù tán bá géèlì ẹ̀ àti gbà yẹn láti ń wà báyìí wọ́n ló lọ sí Kútọ́nù ni òun ni mo rí
mo mọ̀ mọ́ ọ̀rẹ́ wọn ni mo á fún ọ 4K yẹn lòun àti yẹ máa fi dé station. ẹ fi yẹn lẹ́ o bí mo yẹn ń ba ayé yín jẹ́ láyé ẹ̀ ṣe máa bàjẹ́ ó yẹ ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbé mo fi sẹ́nu ni ti yín rún. ẹ wo àwọn boys kan wá sínú ilé lẹ́nìí wọ́n kí Idiara débi wípé Idiara sanwó fáwọn boys ni o ṣùgbọ́n kò sọ oríkì tó wà láyé tí wọ́n kì Idiara. bóyá oríkì lè wọ́n ni. ẹ máa lẹ́kẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ jàre wọn ò ní jẹ́ kéèyàn sọ̀rọ̀ wọ́n kì Idiara débi wípé bí tèmi gan dúró sórí mi ń dìde níbi pé mi náà kì ni wọ́n kì débi wípé wọ́n ní Idiara ti dé sílé báyìí wọ́n ló ti di champion pé ó ti gbadé lórí yín pé kò sáré lórí yín pé Yoshibi wèrè wo níbo sí gbogbo ló ti bọ̀ tí ó lòkù lọ́rùn kò sí nǹkan tó fi yín wé tán wọ́n lẹ́yìn bá wo arúgbó omi dán kò sí nǹkan tó fi yín wé tán ara mi ń dìde báyìí ni mo ní yé Yoshibi ti wá dìde báyìí ó ti wá dẹni jẹ́ kó yẹ pẹ́ lọ́wọ́ àwọn pípù lọ́wọ́ Idiara ẹni sùúrù mi ti sọ tán ara yìí ti ń gbọ́. ní sùúrù wọn kò ti ń fi iyọ̀ sí i yá òdodo títí máa gbọ́ eyín dáadáa ó sọ pé àwọn bọ́ìsì àdúgbò wọ́n ń hèlì Idiara wọ́n ní Idiara ti ṣe kí ló ní Idiara. Idiara dé ó ti dọ̀gá wọ yín lọ́wọ́ wọ́n ti relegate yẹn ti padà sí backstage ó ti di champion ó ti gbadé lórí yín. wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́. wọ́n sọ bẹ́ẹ̀ kódà wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó fi yín wé tán ẹ̀yin báwo. kò possible kò sí nǹkan tó jọ kò possible Idiara gbadé lórí ta ni. torí ó ní nǹkan tẹ ìbá mi sọ níjẹta lórí ọ̀rọ̀ bọ̀dá Saamu ṣé wàá jọ ṣé kò jọ báyìí. náà ẹgbẹ́ wo náà ìgbésẹ̀gbẹ̀ ara ṣé kò ti jọ. ẹ wo for your information ẹ ti di loser ọmọ yẹn ti di winner champion. pẹlẹbẹgbẹ nu sọ kí ló máa ń ṣe é ganan jọ ṣé o lè sọ̀rọ̀ kó má fẹ́ pè sí ni o dẹ̀ ń sọ o dẹ̀ ń ṣe pé èwo lè yàn kan ti ní ìṣèyàn kan ta ló kọ yẹ kú kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn ni winner pẹ̀lú kan tí wọ́n ti fẹ́ tẹ́lẹ̀ pípẹ́ ìwé sọ̀hún wà. Yoshibi. mo ní kí wọ́n sọ fún yín pé mo fẹ́ fọṣọ ni so àwọn aṣọ tẹ́ sá sórí okùn ẹ wá ká wọn. wá kò tí tó time tó máa ké ẹjọ́ máa sunkún pọ̀ ni. jọ o ṣé wọn bàbá mi ṣe yín wá láti ìdílé yín wá no ṣé nǹkan ò bá ṣé oògùn bàbá mi jẹ́ láti ràn yín wá kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé kí la rí gbọ́ ó dẹ̀ wọlé bẹ̀rẹ̀ sí ní pariwo ṣé mi àti ẹ wà nú ẹgbẹ́ ni. Yoshibi ṣé ẹ máa gbóná no ṣé mo èjì mi ni torí mo wọlé nsìnyí mo ń bá yín fohùn tútù mo ń bá yín fi sọ̀rọ̀ pé mo fẹ́ fọ aṣọ o kẹ́ wá lọ ká aṣọ yín ṣé ìnìkan lẹ lóhùn lẹ́nu ìnìkan lẹ pariwo ni àǹtí ọ̀dẹ̀. Mẹ́túsẹ́là ṣé mi mọ èjì ẹ ni arúgbó ọjọ́ má bínú mi mọ̀ pé ó dàgbà tó yẹn jọ nítorí Ọlọ́run aṣọ mi tó ní pé wà lẹ́kùnlé tó ní pé kí n wá lọ ká wá kó bá mi nu lẹ́sìn mo fi títóbi Ọlọ́run bẹ́ẹ̀ má fi ọwọ́ burúkú má fi kan aṣọ mi o má fi ọwọ́ burúkú kan aṣọ mi táṣọ mi ò bá ti gbẹ o lọ bá mi káṣọ mi wá kó tó sá bọ́sùkọ̀rọ̀ wèrè tó ló fẹ́ sá. yes ma mo ti gbọ́ ma àmọ́ mo fi Ọlọ́run ọba búra nǹkan tó bá fi lè mú mi bọ́ síta tí mo lọ ká aṣọ yín inú gọ́tà lẹ̀ tí máa bá ṣebẹ́ lórí yín dàrú ni orílẹ̀ mi ni ò kí ń ṣèrù. ṣé wọ́n bá mi ṣe ọmọ yìí láti ìdílé wọn wá ni adégún ọdún ọmọ ọmọ yìí já ni ẹ máa wọ nǹkan tó bẹ̀ mí sọ tún náà lè ṣiṣẹ́ làwọn kìíní kan tó bá ti pín pọ̀ ní máa pọ́pọ̀ ẹ̀dá má kàṣọ wá bá mi nu lẹ́yìn. ṣé rọ́bọ̀ dáńkó lórí burúkú tó jáde nsìnyí kò sátẹ̀ fọmọ yẹn máa ga money height ṣùgbọ́n tó yẹ pé yàn ní give and take ọ̀rọ̀ mo gbé fún. dọ́gbẹ́ náà ṣì sàn jàre give and take ọ̀rọ̀ òṣìwò a fi yé gbogbo inú ilé yìí pé èmi ṣì ní first lady nílé ayá ìlẹ́nu má jẹ́ padà wá bẹ́ẹ̀ mi yàrá yẹn o wèrè rájú ọmọ òṣì. abẹ́rẹ́ nǹkan náà awítán wọn láwọn wínà arúgbó omi dán péré ẹ̀ ń wínà ẹ ti lose ọmọ yẹn ní wínà èmi lémi fún alára mi white wedding mi báyìí ẹ máa gbà ẹ fẹ́ la máa pẹ́pẹ́ ní orí yín á pé mi ò tẹ̀ wá ní introduce yín sẹ́yìn bọ̀dì mi ní introduce ọkọ mi sí yín débi tí máa pè yín sí wedding mi ọkọ mi lálùbáríkà ṣáà máa mí ní India ó ní problem o máa pẹ́pẹ́ yín pa ni. Saamu Alajo. nínú ilé yìí ẹ máa rò bóyá mò ń ṣeré ni mo máa yìnbọn pa anybody ní sẹ mo máa pa anybody ní ìwọ mú aṣọ ti tèmi ó ká sílẹ̀ lẹ̀ òun síbi kí ló ṣe ẹlẹ́bàá gbèsù láyé kí ló fa ogbó ilé yìí náà ṣé wọ́n ń dín ìnàbọ̀ sàṣìyìn ni ṣé kò ṣe síta ṣé kò sọta nínú bọ́ tó wà lọ́wọ́ yìí. ọgbà wà ní ẹ mo máa
máa yín anybody gbá níṣẹ́. Ìwọ ló dá aṣọ tèmi sílẹ̀ lẹ̀. Ṣé ló ṣí èrè ni? Wọ́n máa yìnbọn pa ẹ́ dànù ni. Ṣé ló ṣí èrè? Ikú ló máa rọ́pò ẹnu lẹ́yìn. Yoshibi! Kí ni? Bọ́lá ti rí táìkàn. Bọ́lá ti rí táìkàn. Yoshibi, kí ni gbogbo eléyìí náà? Kí ni gbogbo kí ni? Kí ni gbogbo kí ni? Wọ́n máa pa anybody inú àdúgbò yìí níṣẹ́. Bragani, ìbọn tó fi pa bàbá ṣẹ̀ríre o. Nígbà tó lọ́ọ́ yàn lè. Ìbọn tó fi parẹ́ o. Ṣé mo kàn lọ ọ̀dọ́ sí dí? Ó lọ ká sí dí mọ́nẹ́tà kọ́ ẹ̀ fi bá ìbọn tó fi parí. Yoshibi! Kí ló ṣẹlẹ̀? Ibo ló ti rí bọ̀? Ibo ni táyì ti rí bọ̀? Mo jẹ́ báyìí! Ẹ̀yẹ́ lọ́ọ́ mi pé mo ti rí bọ̀. Máa pẹ́ ní pọ́ọ̀tì dánú lẹ́yìn ni. Ṣé rẹ̀ pé mò ń ṣeré ni? Ṣé rẹ̀ pé mò ń ṣeré ni? Ẹ ti mọ̀ kankan. O tún ti bí pẹ̀lú bọ̀. Dani wọ. Bọ́dà lọ! Ṣé wọ́n ní kò ṣe ni? Kí ló dé torí aṣọ ló fẹ́ pa mí? Ní tiẹ̀, ẹ ọjọ́ yìí, yìí kájọ para wá sí ibà yìí, yìí kájọ para wá sí ibà yìí, ṣé olórí ẹ kúrú ni, ṣé olórí ẹ dàrú ni, wàá ní kó tí máa ṣe fún ẹ, àfi mo fóònù tí ẹ kọ́ dànù, ó ṣí èrè. Alákòbámà ni wọ́n ọmọbìnrin yìí o. So nǹkan tó fẹ́ fìbọn ṣeré tó dẹ̀ ń bá mi dápàrá tó dẹ̀ fi yọ ìbọn mú lọ lọ́dọ̀ mi. Ṣé o fẹ́ kó bá mi ní community ni? Ẹni sọ̀rọ̀, Aaron. Bọ̀dá Sàámú. Ṣé wọ́n ní security community? Fàyàkọ́gí ni bọ̀dá Sàámú. Fàyàkọ́gí ló wà. Ṣé ọtá wà nínú ẹ̀ bó ṣe wà ẹ̀? Kò sọ tá ń bẹ̀ bọ̀dá Sàámú. So kò tiẹ̀ sọ tánùbọ̀ tó gbé wá, ǹgbà tí mo bá ti fọ orí ẹ̀ dànù látẹ̀kàn. Ó yá gbà. Ẹ ń play. Ibo ni community tiẹ̀? Láti bẹ̀rẹ̀ kọ́dí ni mo ti wà. Bẹ̀rẹ̀ kọ́dí ni wọ́n ti wá. Ṣọ́ọ̀tà náà wà nù ẹ̀. Ó yá gbà. Kò sí wàhálà. Bragadi. BP mi ti high. Fọwọ́ ilẹ̀. Numbers bẹ́ẹ̀. Olúwa ní fi ṣe. Àrètè. Ó ṣe. Thank you. Ṣé òde? Mo ti dá yẹn. Má ní credit always. Kó gbé nọ́mbà mi ti wà ń bẹ̀. Bragani. Mo àfi kí n lọ wá nǹkan lò nílé. Mi ì fẹ́ rí ìbọn. Ìtorí ẹ̀ ni mi ṣe ń like àwọn horror film, àwọn action film, àwọn fíìmù aṣọ ẹni ẹ̀gà mi ò ń ṣòwò, àwọn fíìmù afnod mi ò ń ṣòwò. Ẹ jẹ́ lọ wá nǹkan lò. Yoshibi ó sọ ẹ́ di nìta mo ń lọ. Yoshibi ọ̀dà. Mo ti gbọ́. Sọ́rí wọ́n nínú ilé yìí, èmi àti àtijọ́ ti ẹsẹ̀ bọ́ ní ṣòkòtò kan náà, nǹkan tí máa dá lára fún ẹ, nǹkan tí máa dá ní sẹ́ríà fún ẹ, wàá rò bóyá àwọn ogun ìdílé yìí, wàá rò bóyá ọ̀nà wa tó wá bẹ̀ fà ní, wàá rí. Ìwọ náà mọ̀ pé òun ní mi tá a bá jọ dálẹ̀ ká jọ sùn ṣá òbí ẹdẹ ò máa sáré ó ti máa Sàámú ni mò ń tì. Ó fẹ́ kúkú ọ̀rọ̀ lélẹ́yìí, ó fẹ́ ṣe síre. Ó dáa. Yoshibi ṣọ́ṣẹ́ pẹ̀ fún yín ni kí ló ṣẹlẹ̀ gbogbo gba ìjà ẹ má bínú wọn bá yọ kọjú ayé yín ṣòwò ìkẹ́ lónú ẹ̀wọ̀n ní ṣọ́ṣẹ́ wọn ṣe pẹ̀ fún yín. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ yóò ṣe mọ̀ bá mi di ẹ́ kí ló dé tó dá sọ̀rọ̀ mi ṣé torí mi ti ń fẹ́ fún ọ̀rọ̀ mo ra bomi ti gbálẹ̀ bí mi bá dẹ̀ gbálẹ̀ mi tán mi lè wá báyìí wọn pé ìdí sẹ́nu ẹ tí mọ̀lẹ́ náà lẹ́yìn. Kí ló dé? Nǹkan táwọn fúnra wa ta fi nira lára òun ló pọ̀ jù. Ìsà, àwọn èèyàn burú o. Tó bá lùlù, tó bá jó, kúkú lẹ́lẹ́jà ta. Ẹ gbà mí mo dára o. Kí o bá sí mọ́ ní kẹ́ni ó ṣe mí. Abarapá mẹ́ta kò gbọ́dọ̀ pa wọ́n lọ́rẹ. Àbí àwọn àgbààgbà mẹ́ta ìbàjẹ́ náà méjèèjì kò gbọ́dọ̀ pa wọ́n lọ́rẹ. Mo ti mọ ibi tí problem yẹn wá sà. Lágbára Ọlọ́run ẹ̀ tún ní rógun ẹ̀kún mọ́. Black, bold and beautiful. I'm sorry, lady. I don't do ladies. Máa gbá ojú ọmọ ìjọba sí mi lọ́wọ́. Mo rò pé ọmọ kan tó sọ yẹn lẹ́nu àbí. You are a man. Be careful. Oṣù bàtàn mo fẹ́ gbowó mi tán. Ọlọ́run alágbára mo gbé yín ga. Mo ní pé torí pé ẹ fi mí ṣe orí, Olúwa ẹ má sọ mí di ìrù. Mo ní pé torí pé ẹ jẹ́ kí n máa borí ọ̀tá.
ìmọ̀ ọ̀tá lórí mi ẹ̀ ń bá mi sọ di asán ẹ̀ jẹ́ kó borí mi ògo ní forúkọ yín lókè ọ̀run ọlọ́run alágbára mo tún wá ké wá bá yín musa wá bá yín ọlọ́run gbogbo èrò kérò tọ́ta bá ń rò sí lórúkọ Jésù Olúwa ẹ jẹ́ kó máa padà sọ Olúwa ẹ jẹ́ kó máa tá ní ẹ̀. mo fẹ́ pa ẹ́ ni o gbogbo ìtẹ́ ẹ ṣe òṣì tẹ́ ẹ ṣe lọ́sàn-án títí èmi rè mo fẹ́ kó di àárín òru kí n tó wá wọlé báyìí ni. Now stand up. I don't want to see you again in this house. Gbogbo nǹkan ọba ní ó yá kó jáde. Bọ́dà Sàámú kí ni mo ṣe? Ìfẹ́ yín mà lélẹ̀ yìí Ìdíàrà ni. Ìfẹ́ ta ni? Mo ti bọ́ máa jẹ́. Kí lẹ fẹ́? Máa ń yẹn parí bó sọ. Bọ́sítà. Máa bù sí ẹ̀. O tún dún ọmọ bàtà. Máa bù sí ẹ̀ kò ní já fún ẹ. Jáde. Hello àǹtí mi, báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Báwo lẹ máa ń sọ̀rọ̀ báyìí náà? Ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa fọ̀rọ̀ yẹn máa fi nìyàn lára. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà? Ẹ jù ṣé bí mo ṣe rí nígbà yẹn ṣé bẹ́ẹ̀ ni mo ṣe rí sí ni? No now ṣé bí mo ṣe rí gbà yẹn mo ṣe rí sí yìí ẹ wò mí sí yín náà mo ń dán jù yín lọ mo tún sanra jù yín lọ àbí ṣé mi sanra jù yín lọ? No ṣé mi sanra jù yín lọ? Ẹ̀dẹ̀ máa fìtínà tí èèyàn máa nìyàn lára ẹ wò kéèyàn kan máa ní mi lára ń bì báyìí o ilé future ọkọ mi ni mo wà o èmi ò fẹ́ kéèyàn kan ní mi lára o kéèyàn kan máa lé mi kúrò ní ẹrù mi o. Ta ni? Pẹlẹbẹ. Gbàgbà ẹ wò létà pẹlẹbẹ èwo ni gbogbo eléyìí tó ṣe tó ń sí òun sọ̀rọ̀ yìí wọ́n wọlé mi ò tilẹ̀kùn o. Èmi ò mọ̀ kó o tilẹ̀kùn ká ní mo mọ̀ kó o tilẹ̀kùn ni màá máa kọlẹ̀kùn máa yìn fún ẹ. Bọ́dà Sàámú ẹjọ́. Ìwọ lè bẹ̀rù bọ́. Mo lè bẹ̀rù bọ́ Bọ́dà Sàámú eléyìí tí mo gbé dání nígbà yẹn kò sọ́tà nù ẹ̀ Bọ́dà Sàámú. Ìwọ máa gbọ́ ọ̀tá wà ló ti tọ̀dọ̀ tèmi bó o ṣe wà yìí mi ìfẹ́ rí ẹ̀ mọ́ ni o mi ìfẹ́ rí ẹ̀ nínú yàrá mọ́ ni o bó o ṣe fún mi ní BP mo fẹ́ kó o ní CQ bó o ṣe wà yẹn ǹjẹ́ gbogbo ẹrù ẹ tó bá wà nílé kó jáde. Bọ́dà Sàámú ẹjọ́ ẹ má ṣe báyìí náà ẹ má ṣe báyìí kò yẹ kí mi àti má ṣe báyìí síra àwọn ẹ̀rọ tí bá ṣe jìjọ bẹ̀rẹ̀ ẹ̀rọ tí ìfẹ́ tajọ fi bẹ̀rẹ̀ láti ọdún ìwà. mo rò kò rí ẹ dà o ìgbà wo ni ìfẹ́ tí ẹ ṣayá ìwọ ìta ìṣòwò la àti sí ẹni tó kí ló ṣẹlẹ̀ tó ń gbọ́ ọ tẹ́jẹ́ kéèyàn lórun sùn. Kí lè bí Bọ́dà Sàámú ni Bọ́dà Sàámú ló wá yọ̀bọ̀ sí mi nílé. Ìbọn kí ló ti bá wà mo ti ra ètù mo ti rà sílé tẹ́mi bá dẹ̀ máa lò abẹ́gbọ́n máa fi òkúta wíwíwín máa fi sínú ẹ̀ torí tí bá gbàlùyì lára kó lè ní àmì mi ò burú lóòótọ́ ẹnu ni mo kàn máa ń lé àmọ́ this time around I mean it kẹ́ ẹ̀ tó yọlé ayé lẹ́mìí mi ẹ̀yin méjèèjì máa fi ìbọn máa fi tú òdì tiẹ̀ máa fi tú ká kò yẹ ó ní ẹjọ́ sanwó-èrè tó fi ṣàkóso mi láti bí ọdún bíi méjì ó rè ó àgbàdé bá mi àgbàdé bá ẹ kájọ máa lò lọ bẹ́ẹ̀ mi ìfẹ́ rí yín mọ́nú lẹ́yìn ni o ẹ̀yin méjèèjì mi ìfẹ́ rí yín mọ́ ni o ìtọ́ bá wá bí dà nínú yín kó dẹ́jà mi kó padà wọnú lẹ́yìn máa fi ìbọn máa fi tú òdì ẹ̀fọ́ ni try me and you will see why they call me king in the 10 communities just try me wà ríran wò. Bọ́dà mi ṣe ní kọ́tẹ́ méjèèjì dálẹ̀ báyìí ẹ̀yin wèrè òsìwé méjèèjì yìí kí ló ṣẹlẹ̀ gan-an. Sista Pẹlẹbẹ ṣé mo pé ẹ̀yin jù mí lọ bóyá kẹ wọlé kẹ lọ bá mi bẹ̀ Bọ́dà Sàámú. Idiara ó lé mi jù ẹ lọ ó tún ló máa fún mi. Bẹ́ẹ̀ ni màá. Kò dẹ̀ ní dáa fún ẹ abẹ́ wa gbà mí. Wo sweetheart mi má dá lóhùn jàre jọ nítorí Ọlọ́run bá mi wọlé níbi bẹ́ẹ̀dì mi yẹn fóònù mi wà ń bẹ jọ bá mi mú jọ ọkọ mi ó ṣe. Kò dẹ̀ ní ragbá fún yín àtẹ̀yìn sọ pé sweetheart kò ní ragbá fún yín. bá ragbá fún yín kò ní ràwọ̀ fún yín tó bá ràwọ̀ fún yín máa fọ́bọ̀ yín lọ́wọ́ ni. Abẹ́rẹ́ àwọn wèrè méjèèjì awíta láìwítán àwọn ni eléyìí ni mo jẹun lọ eléyìí ni sweetheart. Wo ṣòro advice tèmi máa fún wọ ṣòro abẹ́ta kó tètè fẹsẹ̀ sí báyìí kó fẹsẹ̀ sí rìn kó sá lọ kó wábi tó máa lọ torí tó bá padà wọnú léyìí ó dá mi lójú pé Bọ́dà Sàámú nǹkan tó ń sọ ẹ̀ wọ́n máa ṣe wọ́n máa pa ẹ́ sílé mọ́jú ni ṣé orí ọ̀rọ̀ máa dìyẹ tiẹ̀ kó máa wo di o àǹtí òpònú àgbà adìyẹ yìí òun ló máa ṣà
á bẹ́tà kẹ́yìn méjèèjì báyìí kẹ́ ẹ yá fi ẹsẹ̀ fẹ́ kẹ́ ẹ wá bí tẹ́ máa lọ sùn ó dàrọ̀ ọ̀nà èmi fẹ́ lọ sùn àwọn òsìnwín méjì bọ́ ṣe rí. ṣe ta la máa wá sùn sí ṣọ́ọ̀tì nǹkan tó dálẹ̀ wọ kíní burúkú. ẹ tún máa bẹ̀rẹ̀. àtijọ́ tí mo ti dé inú ilé tí mo ti mọ bọ̀dá Sàámú wọn yọ̀bọ sí mi rí wọn ò gbójú sókè wọ̀ mí débi tó máa yọ̀bọ. mo ṣe bí ṣé kò ń sùn yín ní ẹ tún pariwo mi ìráyè ti yín o. bùrọ̀ Sàámú. Saamu Alajo. bùdá Sàámú òun lè tún le jù yìí ẹjọ́ ẹ má bínú kò ní yẹ̀ ẹ́ lẹ̀ fún yín kí ni ká ti gbọ́ pé ẹ lébu àwọn géńdé yìí síta the worst part of it ni pé iṣẹ́ ló tún wá ń tojú bọlé káàkiri kò sẹ́nibọ̀dì tó dá wọn lóhùn àwa nìkan la dá wọn lóhùn ló jẹ́ ká tẹ̀lé wọn dé bíbá yìí. kí ìdè yan kò dá wọn lóhùn. rọ ẹrú bọ̀dá Sàámú ló ń bà wọn àti pàápàá àwọn ọmọkọ tó máa bá lẹ́nu wọn. wípé orò ní bọ̀dá Sàámú àbí bẹ́ẹ̀ kọ́. kì í ṣòro wọn fẹ́ kí tiwọn kùn ni. It's okay ti wà okay wọ́n ti wá sí orí òkè wọ́n ti wá ṣàlàyé ara wọn fún mi wọ́n dẹ̀ ṣe wá bá mi wọ́n mọ̀ pé tí n bá bọ̀dá Sàámú sọ̀rọ̀ wọ́n máa gbọ́ so èmi náà ti wà ń bí báyìí láti wá bá wọn sọ̀rọ̀ so mo dẹ̀ ṣe ń bá wọn sọ yìí mo dẹ̀ mọ̀ wípé wọ́n á dáríjì wọn pátápátá so bọ̀dá Sàámú ẹ má bínú ẹ bá mi dáríjì wọn ọmọdé ló ń ṣe wọn. sọ bẹ́ẹ̀ nítorí respect àti ọ̀nà tí mo ní fún ẹ àbí tí mo ní fún yín lẹ ṣe sọ ilé ìtẹ́ ẹ̀sọ́ yá àbí. bẹ́ẹ̀ni. and I give it to you. Thank you. I will never and never disrespect you. Thank you. nítorí tó bá jẹ́ ọmọ kékeré kó jẹ́ dóore ó ní wòlíì àbí tó jẹ́ alàgbà nínú chọ́ọ̀chì kan àbí kó jẹ́ àgbà àfà níbi kan bó ṣe lè wù kó kéré tó èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ respect it. I give it to you as magical. No problem. ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ṣẹ̀ tó wù kẹ́ lè ṣẹ̀ mi mo ti dáríjì yín ẹ dìde ẹ gbé àkéte yín kẹ́ sì máa rìn. bọ̀dá Sàámú àwa kọ́ la ṣẹ̀yìn Idiara àti Yoshibi làwa bá bẹ̀bẹ̀ àwa kọ́ la ṣẹ̀yìn àbí. àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn nìyí. àbí kan ṣọ̀tá yín ó máa yẹlẹ̀ fún ẹni. pàládùá tí wọ́n gbà lẹ́ ó máa yẹlẹ̀ fún ẹni. òun á bẹ̀rẹ̀ o tún lò slang ó máa yẹlẹ̀ fún ẹni. àwọn wẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ kọ́ ló dúró yìí. wọ́n dúró lé mi lórí àwọn èèyàn dẹ̀ kúnlẹ̀ síwájú mi. àṣọ bẹ́ẹ̀ ó disappoint mi gan seriously. mo ti sọ bẹ́ẹ̀ náà sórí ìwọ sista kí ní burúkú bójú dúdú bójú ẹyẹ yìí mo ti mọ̀ pé ìgbéraga tó wà nínú ẹ tó wà lára ẹ nígbà tó ti padà wá sínú ilé òun ló máa padà ṣe ẹ́ léṣe òun ló máa padà ṣe ẹ́ ní wàhálà kí ló dé bọ́dọ̀ mi ìwọ láyé ti fọ́k up akọ́tẹ́ ṣe yí òun kò díẹ̀ káàtó náà ọ̀wọ́ lọ gbé bájú káwà pé kọ́ wa máa bẹ̀yẹ̀ iná ọ̀dẹ́fẹ̀ máa fọ́ fún inú kínní yẹn kò yẹ kẹ́ tiẹ̀ jẹ́ kó tiẹ̀ sún mọ́ inú ilé yìí débi tó pé bóyá ẹ bá sọ pé bí a kàn wọlé padà. lẹ́yìn tí mo ti sọ̀rọ̀ tán ṣé bó lóyè dúró tí ò kúnlẹ̀ yìí àbọ̀ nǹkan ló dúró tí ò kúnlẹ̀ yìí. Yoshibi ẹ̀yin náà ẹ kúnlẹ̀. ẹ wo kò sí tí mo fẹ́ ṣe mi ò kì í láìkì kóbìnrin kúnlẹ̀ kó máa bẹ̀ mí ó máa ń rí bákan lára mi kò yé yín mi ò láìkẹ̀ ẹ jọ nípa ìdí èyí àti nítorí ìsọ bẹ́ẹ̀ tó dúró mo dáríjì wọn kan máa lọ. àmọ́ nǹkan kan rèé nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni ìbọn tí wọ́n lọ yá lọ́wọ́ Aaron mo gba fóònù nọ́mbà Aaron mo ti lọ bá a sọ̀rọ̀ ìbọn méjì ló wà lọ́wọ́ wọn nínú community wọn wọ́n dẹ̀ máa ń ṣe shift àmọ́ ìtòhùn ń lò gangan mo ti gbà mo ní máa lò fún 2 weeks mo dẹ̀ fún ní 3-4 ẹ divide 3-4 times 14 iye tí mo fún fọjọ́ kọ̀ọ̀kan nìyẹn ọ̀sẹ̀ méjì ni mo dẹ̀ máa fi lò kí o tó di pé mo dá padà tí kọ̀ọ̀kan nínú yín bá ṣòṣì láàrin 2 weeks yẹn ṣé bẹ́ẹ̀ tààrà ẹ̀ bá tiẹ̀ pè ẹ̀ tààrà ẹ̀ bá pé ló máa yọ alẹ́ sọ bẹ́ẹ̀ àbí tó máa yọ káàkiri mo ti lọ report yín ní police station I have reported you hurting me o tó fi mú yín tẹ́ fi lò bọ́n ẹ̀ jẹ́wọ́ ń gbà yẹn ẹ̀ ríran wò. Magical, this is my house mo ń wọlé lọ dàrọ.
ní kí wọ́n má bẹ̀bẹ̀. Mo fẹ́ lọ gbé bọ̀ yẹn ni o. Ẹ̀kúnlẹ̀ ni mo tọ́jú bọ̀ yẹn sí. Kò sẹ́ni tó lè mọ ibi tó wà. Kò sẹ́ni tó lè mọ ibi tó wà. Tọ́lá tí ò bá mọ ibi tí Afádé yìí wà kò lè mọ ibi tó wà. Yoshibi, we shall see. Ẹ tètè fi mílẹ̀ kí n tó change mind mi. Ọ̀dà. Sọ́jú ìlú ni. Ó ní èrè ẹnu ló jẹ́. Tẹ̀lé ní wọ́n yàrá. Tẹ̀lé ní kò sí wàhálà. Saamu. Alárí o. Ààrẹ Saamu. Kí máa ń ṣe ọmọbìnrin yìí lọ? Tí n bá bèrè owó mi tó bá lóhùn òní, ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Saamu, mo mọ̀ pé lóòótọ́ nǹkan tí mo ṣe ó bí yín nú. Mo mọ̀ pé nǹkan tí mo ṣe ó wà totally wrong. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ dáríjì mi. Ẹ mọ̀ pé mi ò kí ń ṣeré èèyàn báyìí. Ọmọ burúkú Idiara yẹn, òun ló fẹ́ sọ mí di báyìí o. Bọ́dà Saamu ẹ jọ̀ọ́ ẹ má bínú. Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Question tí mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé o mọ̀ pọ́tá wà nínú ìbọn yẹn nígbà tó gbé wa? Mi mọ̀. O mọ̀ pọ́tá wà bí àbí? Tó bá wá jẹ́ pọ́tá wà bẹ́ẹ̀ tí wo mọ̀ nǹkan pẹ̀lú bó ṣe ń ṣe fìlàfìlà tó o bá ti pọ̀ ọmọ ọlọ́mọ dànù ọrùn ta ló fẹ́ pa sí. Ọlọ́run tèmi jẹ́ kárí láburú. Ṣé lè rí tó o ṣe rè pé o bá pààyàn sí mi lọ́rùn? Rárá Bọ́dà Saamu. Tó o náà fi lọ́ mú bọ̀ wá tẹ̀ wá fi ìbọn tẹ̀ fi dára nínú ilé. Kò sí wàhálà mo ti gbọ́. No problem. Bọ́dà Saamu, mo ní pé kí n wá bá yín ni pé kí n sọ fún yín pé anything tẹ́ bá fẹ́ jẹ mo ready láti provide ẹ̀. Kò bá jẹ́ kún ẹran, kò bá jẹ́ anything, just name it for a whole week ó dídí ọ̀sẹ̀ kan. Mo ready láti provide ẹ̀ mi ìdẹ nígbà anything lọ́wọ́ yín. Why tó fi ń ṣe gbogbo ládàá tó ń ṣe? Bọ́dà Saamu, mo wà comfortable pẹ̀lú yín, mi ò ní any issue kankan, mo wà secure dẹ́wò láti gbà tá ti ń bá bọ̀, mo wà okay pẹ̀lú ọkàn mi balẹ̀, kò sí pé bóyá ọkàn mi wà lókè o àbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí mi àbí nǹkan kan o. Àfìgbà tí Idiara yìí dé, àfìgbà tó dé. Tani pẹlẹbẹ wá. Saamu, mo ní kí wọ́n sọ fún yín pé oúnjẹ ti rẹ́dì, ṣé kí n lọ gbé wá? Idiara ṣó ń bá mi ṣe ẹ ni. Kí ló ṣẹlẹ̀ gan pàápàá? Kí ló dé tó ń ṣe léṣù lẹ́yìn mi? Kí ló dé? Ó tún tẹ̀lé mi débi báyìí. O gbọ́ tí mo sọ fún Bọ́dà Saamu pé kí ni nǹkan tó máa jẹ o, mo máa ṣe fún wọn, mi nígbà anything lọ́wọ́ wọn for a whole week àbí forever wá dancing. O wá sọ pé o sọ oúnjẹ kan ṣé kò gbé wá. Jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé oúnjẹ wèrè tó ń ṣe tí ò ta sọsọ tá a mọ̀ bóyá fast food ló ti lọ rà wá tó wá dà sínú pọ́ọ̀tù ló sọ pé fẹ́ fún Bọ́dà Saamu poison jẹ ni. Ṣé kò bẹ́tà? Ọmọ tó lò ti sọ oúnjẹ àti wọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá bèè lọ́wọ́ mi wípé kí ni mo fẹ́ jẹ, èwo ló bẹ́tà jù ní méjèèjì? Oúnjẹ wèrè tẹ́yìn méjèèjì fẹ́ ṣe mi ò fẹ́, àti tí wọ́n ti ṣe ní àti mi ò tí ì fẹ́. Ìbọn tí mo lọ rẹ́ǹtì 2 weeks ni mo fi rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ ìran 2 weeks kò dẹ̀ ti pé gbogbo oṣù tẹ̀ ń ṣe tẹ́ ẹ bá ṣe kọjá bó ṣe yẹ ìbọn yẹn ẹ ríran wò ẹ kò nù yàrá mi ẹ kò nù yàrá mi. Bọ́dà Saamu ẹ má bínú. Ẹ kó ti jẹ máa lọ mú bọ̀ wá. Bọ́dà Saamu ẹ má bínú. Bọ́dà Saamu ẹ ní sùúrù à ń bẹ̀ yín náà ni má bínú. Máa gbẹ̀yìn kulè tí bọ̀ yẹn wà máa lọ bẹ́ẹ̀ sì máa lọ mú bọ̀ wá fún yín. Mi ìfẹ́ jẹ́ kankan. After 2 weeks tí wàá yín bá tèmi mu ni mo ṣe lè mọ̀ bóyá mo lè gba súwìtì là àbí bisikíìtì jẹ lọ́wọ́ yín ẹ̀yin wèrè. Kí ló ronú débi ìbọn? Orí yín ti yí. Àwọn bo ni mo fẹ́ rìn dé láàárọ̀ iná? Àwọn bo mo fẹ́ rìn dé láti Tọ́ṣìn? Mo fẹ́ rìn lọ Bántòkò, rọ̀mọ́ Bántòkò, máa dé léwé ẹran, rọ̀mọ́ léwé ẹran, máa padà sí governor's office. Idiara! 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 Àwọn wo ló pariwo Idiara? Mama di mama, odo gbọ́gà, odo gbowó. Mo mọ̀ wọ́n. Níwájú ilé mi náà, ó ní Idiara.
ọmọ tóbi báwo jáwọ́ ọmọ tí ó pọ̀ tí ó ṣẹ́kù ọmọ tí ó ga tí ó kúrú ọmọ yìí ti fọ́ ìjù ọlọ́run ti fọ́ ìjù ọgbọ́n lọ jáwọ́ jọ. ṣeré tẹ bá ti ń kí mi báyìí orí mi máa wú inú mi máa dùn. lọ́wọ́lọ́wọ́ kì í ṣàpà àbí o. máa fowó ra irun. kì í ṣe àwọn wèrè tán wá kì mí ni olórí burúkú ọmọ ẹ̀ mo ti ń wá o mo ti ń wá wèrè ló fọ́mọ̀ pásítọ̀ lójú o. ẹ má bínú pé lè kéré ẹ ṣáà bá mi mánéjì. ó fọ́mọ̀ pásítọ̀ lójú àwọn ọlọ́pàá ń wá òye olórí burúkú tó wà láàrin. gbé àfojú kọ́yìn inú mi máa ń dùn àgàtẹ́ bá kẹ́yìn síbi tẹ́ ẹ lọ ẹ bá ń gbọ́. Idiara ẹ ṣe àbí o. Yoshibi kan Saamu kan tí ó bá ti sí Yoshibi kò sí Saamu ọkọ community kò sí tó bá ẹ ó jù wọ́n lọ ọ̀gá tíwálé. Yoshibi pọ̀ létí gan ọmọ tí ó bá dá ọmọ lọ́wọ́ sọ pé ó pọ̀ láàárọ̀ ó pọ̀ lọ́sàn-án ó pọ̀ lálẹ́ everyday ló fi pọ̀. Yoshibi kan. sọ́ni kò fẹ́ dájà lẹ̀ nù lémi ni wọ́n fẹ́ dájà lẹ̀ ni. abájọ ọlọ́run ṣeun ọ̀sẹ̀ méjì ni mo fi gba ìbọn lọ́wọ́ aaron ọ̀sẹ̀ méjì ni mo ní màá tó dà padà kò sí wa. no ẹ̀yin mọ̀yàn ẹ wọ́n ní c wọ́n ní x. ẹ mọ̀yàn. ọ̀gá. tíwálé ó ti bó ká ó ti bó Yoshibi ó ju wọn lọ 500 làwọn náwó 1000 ni wọ́n ná ó ju wọn lọ gan. ọ̀gá ní gbọ́dọ̀. ọ̀gá ní sùúrù. kí ló ń ṣẹlẹ̀ mi báyìí ṣe bí mo ẹ ṣe fún yín lówó tó ń sìn ní ẹ tí wọ́n ń kí Yoshibi. alágbèlà wa yẹ ti sọ èso eré fún wọn àfi ká kí Yoshibi náà ká sọ èso eré tíwálé Yoshibi gangan náà ga. ẹ ṣe jà ẹ̀yin dáyàn mọ́ ẹ̀yin dọ̀gá mọ́ ọ̀gá lèmi orí ni mí èmi ò kì í ṣe èrù jọ torí Ọlọ́run tí ò bá ṣe nǹkan tó dé tó ní ká wá mú òun jọ tá ni wọ́n ná wọ́n kì mí wọ́n kì ẹ̀ níbo ló ti já wá tó lókun lọ́rùn níbo ló ti já wá kí lórúkọ aṣọ sí ẹni ẹlárò ẹ̀ máa gbà mí kẹ́ ẹ àbí kí ni gbogbo eléyìí báyìí torí Ọlọ́run. Yoshibi ṣé ẹ máa gbóná mo ń bẹ̀rẹ̀ ní ṣé wọn bá mi ṣe yín ṣe ló ṣì tẹ̀yìn dalẹ̀ tí o bá ń ṣe yín ṣe lọ sí ọmọ ọlọ́dún ọba mi fi sọ̀rọ̀ èmi ló sọ fún pé wọ́n kì mí bí òtẹ́lú jẹ́ ìrí ẹ̀ bó ṣe wà yẹn ṣe nípa yẹn wọ́n sì bá jẹ. kí ni mo ti sọ tó sí. èmi máa sunkún fún ẹ. hello ẹni tó máa mú vanish inú yín máa fi ìbọn máa fi fọ́ orí ẹ̀ hello dákẹ́ orí yìí ti burú dànù. tó o bá sọ pé kóṣù tó pé tó o bá ní kóṣù tó pé o máa gbowó ẹ̀ máa fún orí ẹ̀ dànù àbórí yín dàrú ni. ẹ wá ATEKOLA tíjọ wà bẹ́ẹ̀ dà tí wọ́n ìjà ní ìdí. ilé gbígbẹ̀ ìdí. ta ló gbé orí yẹn nù yín ta ló gbé kí kọ́kọ́ pa ẹ̀yin aṣíèrè yìí. Yoshibi tún dé ẹtún ní Yoshibi gangan lọ́gà. àbò lórí burúkú yẹn ẹ̀yin aṣèrè táyé yìí ti bàjẹ́ yìí bẹ́ẹ̀ ṣe máa kọ àyìn àwọn méjì bẹ́ẹ̀ ṣe máa kọ síra nìyẹn ẹ̀yin wèrè kẹ̀dẹ̀rẹ̀ igi dá ẹ̀yẹ fò níyìn ẹ wà nínú òní tíátà ẹ wà nínú olórin ẹ wà káàkiri ní gbogbo iléeṣẹ́ tẹ́ ẹ bá rí àwọn méjì báyìí tẹ́ ẹ bá dọ́dọ̀ ẹlẹ́ni Tuale number 1 tẹ́ ẹ bá tún ti yí padà ẹ tún rẹ́ lómi Tuale number 1 ẹ tún yí padà ẹ tún ní Tuale number 1 nínú industry number 1 20 dẹ̀ wà ń bẹ̀ kò lè dà fún yín nínú industry olórin number 100 wà bẹ́ẹ̀ kò ní yé yín. àmín. nínú industry gbogbo Tuale ìwọ gángan lọ̀gá torí ń tẹ́ ẹ fẹ́ jẹ ẹ dẹ̀ ti kọ̀yìn àwọn èèyàn síra wọn ẹ máa gbọ́ tẹnu eku ẹ lọ sọ fẹ́ yẹ ẹ gbọ́ tẹnu tibí ẹ lọ sọ fẹ́ lomi nítorí ń tẹ́ ẹ fẹ́ jẹ kò dẹ̀ pẹ́tẹ́ fi yí padà tí nǹkan bá ti change fẹ́ nìyẹn báyìí kíákíá ẹ ti tọ́ọ̀nù nìyẹn ẹni yẹn ò dẹ̀ níyì lójú yín mọ́ ó dà kó sí wàhálà. ṣé o tiẹ̀ rí wo ṣé ọmọ kan ti ń wá wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń yìnbọn fún ẹ kọ́lọ́pàá tó wá rẹ̀ sí ẹni gbogbo ẹ̀ sókè orí ẹ̀ ti máa fọ́. Brosam no Brosam no don't do that. máa ń yé mi mú máa fọ́ yín lórí kọ́ni. mo ra bomi ti gbálẹ̀ bí mi bá dẹ̀ gbálẹ̀ mi tán mi lè wá báyìí wọn pé ìdí sẹ́nu ẹ tí mọ̀lẹ́ náà lẹ́yìn. kí ló dé nǹkan wọ́ nǹkan táwọn fúnra wa ta fi nira lára òun ló pọ̀ jù.
Ẹ̀sà, àwọn èèyàn burú ọ́. Tó bá lùlù, tó bá jó, òkú lẹ́lẹ́jà ta. Jésù! Ẹ gbà mí mo dára o. Stop. Bí o bá sì mọ ní kẹ́ni ó ṣe mí. Abarapá mẹ́ta kò gbọ́dọ̀ tán wọ́n lọ́rẹ. Àbí àwọn àgbààgbà mẹ́ta ìbàjẹ́ náà méjèèjì kò gbọ́dọ̀ tán wọ́n lọ́rẹ. Mo ti mọ ibi tí problem yẹn wá sà. Lágbára Ọlọ́run ẹ̀ tún ní orógun ẹ̀kún mọ́. Black, bold and beautiful. I'm sorry, lady. I don't do ladies. Màá gbà ojú ọmọ ìjọba sí mi lọ́wọ́. Mo rò pé ọmọ kan tó sọ yẹn lẹ́nu àbí. You are a man. Be careful. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó.